la máa bọ̀. Over 5 million viewers tó wọ́gọ̀ lọ lórí YouTube káàkiri àgbáyé ni wọ́n béèrè fún ọ. Wọ́n ní sinimá yẹn tapakọ́ lé ẹ̀ní gbọ̀ngàn gbogbo àbọ̀ parí síbi tó parí sí o. Ní gbọ̀ngàn bá bínú tán ó parada ó ní Júdà. Ọ̀ka sínú ìtẹ̀síwájú ApataTV tiẹ̀ sẹ́yìn. Nígbà ni wọ́n mọ̀ wípé oru àṣejù jẹjù lọ. Ó lọ́gbọ̀lọ́ kò dé gbọ́dọ̀ tó kọ́ ọ̀rọ̀ kò tó kọ́ ọ̀rọ̀ kò tó. Ó wà ní fíagán sámúgà ẹ̀mú gàràrà. Alágbára méjì tó ń fa bẹ́ẹ̀ ṣeré. Ẹni abẹ́ bá gbé lọ́wọ́ ló máa fi abẹ́yẹ sílẹ̀ gbẹ̀yìn ní fọnáfọ́sù. Báwa tó sí agbára tó ga agbára nígbà tó sọ́tò. Sinimá láyé ta ìkọ̀wé ẹ̀mí bọ̀lọ̀. Ó já skẹ̀lì pátápátá káàkiri àgbáyé lórí YouTube. Over 5 million viewers ló lọ. Ó sì wá láìpẹ́ tó. Ṣé náà sọ pé kò yẹ kó parí síbẹ̀? Ìjà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. La fi wá pe àkọlé continuation ní Júdà. Orúkọ olùyàwó gbòòrò bá jìgò. No retreat, no surrender, and so we march to heaven. Bẹ́ẹ̀ni, ìmọ́lẹ̀ ò ní padà sínú níwà ìfún lọ́nà. Ọ̀rọ̀ rẹ ti ń dàbí ọ̀rọ̀ Jérúsù nínú ìwé Deuteronomy. Ìwọ kìtọ́ ọ̀rá bù ọ́ lára tán, ó wá tàpá sí orun gbàlà rẹ. Ṣé àdúrà àwọn àpàdúrà jà ló bí ọ? Àbí iṣẹ́ owó aládé ayé? Lọ́ọ̀lù! Abigail, tó bá jẹ́ pé ayé o lè gbé o lè gbà náà lẹ́ lò o lè ládé o. Júdà gbóná rìtìrìtì ó wà kìnnìkìnnì bó lẹ yàtọ̀. Big project ni written producer and directed by Ṣẹ́gun Ògúngbẹ̀yìn, coordinated by Wùmí Ajíbóyè Ògúngbẹ̀yìn, starring Ọdúnladé Adékọ́lá, Ṣẹ́gun Ògúngbẹ̀yìn, Wùmí Ajíbóyè Ògúngbẹ̀yìn, Rúta Ìjàgbéni, Ọláìyá Igwe, Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá, Bímbọ́ Ọlánrewájú, Dáhùn Ògúngbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí. Júdà subtitled in English ó ti wà lórí YouTube báyìí. Ẹ kílíkì sórí ApataTV kẹ́ ẹ ríran wò ó kọjá bẹ́ẹ̀. Júdà.